kú dédé àsìkò yìí níbi tí ẹ ti ń gbọ́ tí ẹ sì ti ń wò wá. Inú ààfin Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn òun ni a wà yìí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ òun náà ló ṣe kọ́lé ẹ̀ lára ọ̀tọ̀. Tí a bá ń sọ̀rọ̀ nípa àwọn ìlú nílẹ̀ Yorùbá, a rí dájú wípé ìlú Ìbàdàn ó jẹ́ ìlú kan gbòógì tó jẹ́ wípé ara ọ̀tọ̀ ni gbogbo nǹkan wọn, ní pàtàkì jùlọ nípa ètò ìṣèjọba ìlú Ìbàdàn lórí lọ́balọ́ba. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ìlú Ìbàdàn a ò lè máa ṣaláì ní mọ́gàjí. A wà ní ààfin Olúbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí láti wá fi ọ̀rọ̀ wá bàbá wa Alhaji Asimiyu Adepoju. Mogaji Ariori Olóríṣà-ipetu Òkè-Àdó Ìbàdàn àti Ààrẹ Mogaji ilẹ̀ Ìbàdàn nílé lóko. Ní mi kì í ṣàìmọ̀ fún olóko. Adéwẹ̀sìkò yín náà ni Adéọlá mi Ọlátúnjí. Ẹ máa bá mi ká lọ. Ìṣẹ̀dálẹ̀ bàbá wa, ohun àbíwábí bàbá wa ni. Àṣà ọmọ Yorùbá bóyá tó máa ti ẹ̀kú o ká tó ṣàna ṣe dáadáa. Ẹ kú dédé àsìkò yìí bàbá wa. Ẹ ṣe àtọkùn. Orúkọ mi ni Alhaji Asimiyu Adepoju Aríọrí, Mogaji Ariori Olóríṣà-ipetu lọ́jọ́ Òkè-Àdó Ìbàdàn. Èmi tún ni ààrẹ gbogbo Mogaji ilẹ̀ Ìbàdàn àti ilé àtòkò. Ẹ ṣeun púpọ̀. Àgbáyé adalẹ́. Ẹ ṣe. A máa rí yín bá. Ẹ ṣe. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti orí ọ̀rọ̀ Mogaji. Ṣé ẹ mọ̀ wípé ipò Mogaji jẹ́ ara nǹkan tí ó mú Ìbàdàn yàtọ̀ sí púpọ̀ àwọn ìlú yòókù ní ilẹ̀ Yorùbá? Tá a bá wá pèèyàn ní Mogaji, báwo lèèyàn ṣe é dépò Mogaji? Ẹ ṣe ipò Mogaji tí ẹ̀ ń béèrè gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé gbogbo ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn tó ní agboolé tó ní oko ni bàbá wọn jagun wọ̀ ìlú Ìbàdàn lọ́nà kan àbọ̀nà kejì. Ohun tí Mogaji túmọ̀ sí nílẹ̀ Ìbàdàn òun ni àrólé agboolé kọ̀ọ̀kan tó jẹ́ pé bí àṣẹ Ọlọ́run ọba àti kádàrá bá kò lórí rẹ̀ tí ó bá dọjọ́ iwájú tó bá sún tó di jagun Olúbàdàn, eléyìí ni ó máa bá lọ tí ó fi di orí Olúbàdàn. Bí a ṣe wá ń yan Mogaji lágboolé nìyí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ baálé ni wọ́n máa ní lágboolé. Tí àwọn náà bá wá fẹ́ di ọ̀kan nínú ọmọ oyè ìlú Ìbàdàn, wọ́n ó pe àwọn ọlọ́mọ lóṣù, wọ́n ó pe àwọn baálé ilé àtàwọn ọ̀dọ́ inú ilé, wọ́n ó ṣe ìpàdé. Wọ́n bá ṣe ìpàdé tán, wọ́n ó wo ẹni tí wà rẹ̀ dáa, tí ọ̀rọ̀ ẹbí jẹ lógún, tí ò ní bá wọn lójú jẹ́ láwùjọ, wọ́n ó yàn gẹ́gẹ́ bí àrólé ilé wọn. Wọ́n wá parapọ̀ láti lọ sílé Olúbàdàn ilẹ̀ Ìbàdàn tí ó bá wà ní àsìkò tiwọn láti lọ kanlẹ̀kùn pé àwọn ṣetán láti dá ọmọ oyè sílùú Ìbàdàn. Lẹ́yìn ìgbà tí àwọn àgbà àjòyè àti Olúbàdàn bá ṣe ìwádìí lọ́ọ̀kùnrin kìnìún tí a rí wípé ẹni àmúyẹ ni, kì í ṣọ̀daràn, kì í ṣe ẹni tí ó bàlújẹ́, wọ́n wà fún wọn ní ọjọ́ tí wọ́n wà jẹ Mogaji. Tí wọ́n bá ti wá jẹ Mogaji, àjẹpẹ́ àná ti lọ́mọ oyè nílùú Ìbàdàn nìyẹn. Ẹ ṣeun púpọ̀. Inú ẹbí tó bá wá ṣe é ṣe wípé lásìkò tí wọ́n yan ọmọ oyè àríyànjiyàn wà ń bẹ̀, báwo ni wọ́n ṣe ṣe wọlé? Ẹ ṣe àríyànjiyàn máa ń sábà wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí pé ní ìlú Ìbàdàn ẹnìkan ló máa ń kọ́kọ́ ń dé agboolé. Tí àwọn tí ó jẹ́ alábàágbé wọn bá dé, tí wọ́n bá tu ilẹ̀ fún wọn, léyìí tó jẹ́ pé ẹbí wọn ò papọ̀ ṣùgbọ́n wọ́n jọ ń gbé pọ̀, wọ́n jọ ní agboolé ni, ẹni tó gbọ́ débẹ̀ ló lórí ibẹ̀. Tàbí nú ẹrú tí wọ́n mú wá látogun tí wọ́n wá ní kó dáa kó dúró wájú ilé torí gbogbo bá ń bọ̀ láyé ìjọsìn náà ṣe máa ń sọ pé náà ṣe máa ń kí àwọn Mogaji ní ọ̀pọ̀lọpọ̀ pé àárín gbùngbùn làá fi lé ọlọ́rọ̀ sí. Eléyìí máa ń fa ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ṣùgbọ́n àwọn àgbà àjòyè ló fi jẹ́ pé ọ̀rọ̀ Ìbàdàn yàtọ̀ sí ọ̀rọ̀ ìlú mi. Ó máa ń yé àwọn bàbá wa tí wọ́n máa ń dé orí Olúbàdàn torí rìn àjò bí 50 ọdún ni wọ́n ó ti rìn, wọ́n ó ti ní òye àti ìrírí, wọ́n ó mọ ìfun àtẹ̀dọ̀ tó jẹ mọ́rọ̀ lù. Eléyìí kì í jẹ́ kó rújú. Tí wọ́n bá ti béèrè lọ́tùn tó béèrè lọ́sì pẹ̀lú agboolé tí àwọn agboolé tó fẹ́ fa Mogaji gbakalẹ̀ jọ pààlà, wọ́n ó ṣàmẹ́ni tí wọ́n jọ ń ṣe é pọ̀, wọ́n ó sì mẹ́ni tó kọ́kọ́ dé. Eléyìí ni wọ́n fi yanjú ẹ̀. Wọ́n máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kó dáa kò burú o, agboolé tó wà yé o, ò lè jẹ Mogaji ń bẹ o, àwọn tó lẹ́tọ̀ọ́ sí láti jẹ ní. Ẹ ṣeun púpọ̀. Mo kàn fẹ́ kí á gba àánú yẹ́bẹ́yẹ́bẹ́ kó lè yé àwọn èèyàn.
tá bá wá rí bẹ́ẹ̀ tó ṣe pé nínú ilé kan náà èèyàn méjì lè jẹ lẹ́ẹ̀kan náà. Èèyàn méjì ò lè jẹ ní ẹ̀ẹ̀kan náà tí ò bá sí òjòrò ń bẹ o. Èèyàn méjì ò lè jẹ lágboolé kan náà lẹ́ẹ̀kan náà. Ó túmọ̀ sí wípé mọ́gàjí kan agboolé kan ni. Ẹ ṣeun àmàlí ní bá. Tí mọ́gàjí bá wá ti wà nípò bí ọdún mélòó ni mọ́gàjí á lò ní ipò mọ́gàjí kó tó di wípé wọn ó sún sókè bọ́ sí ipò ìjagun? Ẹ ṣe eléyìí pẹ̀lú nǹkan tí a ti ń bá àwọn bàbá wa sọ lọ́wọ́lọ́wọ́ báyìí, torí pé ntẹ́yìn ò bá kọ́ kò lè mọ̀. Ṣé hàn pé ayé ti ayé ọ̀làjú léè tó fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò tí ì lẹ́tọ̀ọ́ sí láti jẹ oyè tí wọ́n fi ń jẹ́ torí pé wọ́n ní ìrírí kankan. Àwọn bàbá náà sì gbà láti ṣe àtúnṣe sí irú eléyìí, torí pé láyé àtijọ́ kó o tó lè sọ pé ó sùn kó lórí mọ́gàjí àlísọ máa lò bí ọdún 5, 6, 7 tó yẹ pé ẹ ti jọ ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń ṣe láàrin ìlú. Bí ọdún fábádé tó jẹ́ tìlú ẹ jọ ṣe ni, bí ọ̀sẹ̀ méjì bá dé ẹ jọ ṣe ni, bí wọ́n bá ń ṣe Òkè-Ìbàdàn ẹ jọ ṣe ni. Òye àti ìlànà ó ti máa yí ẹni kó tó di pé yóò bọ̀ sórí àkàbà tí ó fi máa lọ sórí Olúbàdàn. Ó túmọ̀ sí wípé gẹ́gẹ́ bí ìlànà àtijọ́ ẹni tó bá ti lò bí ọdún 5 sókè tó ti rí ìrírí, ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ mọ́ láyé sí o. Èèyàn lè jẹ mọ́gàjí níjọ́ Monday kó yóò sílẹ̀ kan fi jẹ níjọ́ Friday o. Ṣe mọ̀ pé ọ̀làjú tó dé kò jẹ́ kí nǹkan ó tọ́ bí ó ṣe yẹ kó lọ mọ́. Ṣùgbọ́n pẹ̀lú ìjọba tó ń bọ̀ ní ìsìn, pẹ̀lú Olúbàdàn tó ń bọ̀ ní ìsìn, gbogbo eléyìí ni àwọn bàbá yìí ti sọ pé àwọn ò tún ṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí, torí pé àní fẹ́ fi ọ̀daràn jẹ oyè tí ó jẹ́ pé òun ni ó mọ̀ bá lọ sólè bá tí kádàrá bá kò lè lórí tí ó wà bá nǹkan jẹ́ mọ́ alára nílùú Ìbàdàn. Ẹ ṣeun, Ọlọ́run ó gbà fún yín bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká wá bọ́ sí ojúṣe mọ́gàjí gan. Kí ni ojúṣe mọ́gàjí nínú ẹbí tí ó fà wọ́n kalẹ̀ àti láàrin ìlú lápapọ̀? Lákọ̀ọ́kọ́ kákọ́ sọ bí ètò bí ìjòyè mọ́gàjí ṣe wá láàfin, kó má jẹ́ pé a fò apá kan bẹ̀ á dá apá kan sí. Ọjọ́ tó ń bá fún wọn láàyè láti wá jẹ mọ́gàjí ní ilé Olúbàdàn, gbogbo àwọn àgbà ìjòyè yóò ti jókòó lọ́tún àti lósì. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé àkàbà ọ̀nà méjì ló wà tí wọ́n máa ń gbà dé orí Olúbàdàn, àkàbà ọ̀tún àti àkàbà balógun. Tí àwọn àgbà ìjòyè yìí tó bẹ̀rẹ̀ látòrí karùn-ún Olúbàdàn tó ti jókòó lórí bàbá tí ó bá jẹ́ Olúbàdàn ní àsìkò tẹ́ni tó fẹ́ jẹ mọ́gàjí, tó sì ti fún wọn lọ́jọ́ tó bá fẹ́ joyè àga méjì wọ́n gbé kalẹ̀. Wọ́n gbé àga mọ́gàjí kalẹ̀, wọ́n sì gbé àga alátakò kalẹ̀, léè tó fún ẹni tó bá jẹ́ pé wọ́n lè sọ àsọyé rẹ̀ nínú ilé wọn láǹfààní láti wá jojú pé àfàràmọ́ mọ́gàjí tẹ́ fẹ́ jẹ yìí. Tírú eléyìí bá wáyé, ó ṣe ti kọ́rọ̀ mọ́gàjí yẹn mọ̀ ṣe ń jọ náà lọ́kàn pé wọ́n padà sílé láti lọ ṣe àtúnṣe tí àwọn àgbààgbà joyè tí wọ́n wá láti igun kọ̀ọ̀kan tí wọ́n lè bá wọn dá sí. Tí mọ́gàjí bá ti wá jẹ mọ́gàjí tán, tó bá jẹ́ pé mọ́gàjí tó mọ ojúṣe ẹ̀ tí lè fà kalẹ̀, tí ì ṣe àwọn olóṣèlú tó ń lọ fi owó ra mọ́gàjí lágbolé wọn, torí ìgbà tí ipò òṣèlú bá lọ bọ́ ní ọwọ́ wọn kán lè bá àdí pé àwọn ọmọ rí pé àjọ ní Ìbàdàn ní mọ́gàjí ni mí. Àbá mọ́gàjí tó wá jẹ mọ́gàjí nítorí pé ilẹ̀ bàbá mi ń bẹ́ẹ̀ mo fẹ́ gbé àwọn ajagun gbalẹ̀, mo fẹ́ gbé wọ́bẹ̀ àtàwọn kan tó lẹ̀ fún bàbá mi tí ò bá jẹ́rú mọ́gàjí. Báyìí pé mọ́gàjí tó jẹ́ pé ó fẹ́ sìn rúùlù láti inú ilé ní ó ti bẹ̀rẹ̀. Láàkọ́ gbọ́dọ̀ rí wípé ìpàdé ń lọ déédéé nínú ilé náà, léè tí ó mọ béèrè ìdàgbàsókè àti ìgbáyégbádùn àwọn ọmọ inú ilé. Ẹni tó bá yẹ kó fi ọ̀nà yóò fọ̀nà, ẹni tó bá yẹ kó fún ní ìmọ̀ràn yóò fún mọ̀ràn. Eléyìí lójúṣe mọ́gàjí. Tó bá ti wá jẹ mọ́gàjí yìí tán, kó tó lè rí iṣẹ́ ìlú ṣe yóò wá sí Òkè Mọ̀pó láti wá darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ mọ́gàjí ilẹ̀ Ìbàdàn. Tó yẹ pé gbogbo àwọn bàbá tó ti jẹ Olúbàdàn yẹn náà ni wọ́n ti ṣe ẹgbẹ́ níbẹ̀. Eléyìí ni ó fún láǹfààní láti mọ gbogbo nǹkan tó ń lọ nílùú. Fún àpẹẹrẹ iṣẹ́ mọ́gàjí ni láti rí pé àdúgbò òun àlàáfíà jọba ń bẹ. Iṣẹ́ mọ́gàjí láti rí pé àdúgbò òun nǹkan ń lọ bó ti yẹ kó lọ. Tí àwọn ìjà kéékèèké bá wà, iṣẹ́ mọ́gàjí láti mójútó kó pẹ̀tù sọ́tún kó pẹ̀tù sósì. Mọ́gàjí ò gbọ́dọ̀ fi ibì kan. Tí ò bá rí yanjú ni ó wàá pe àwọn àgbà ìjòyè. Tí àwọn àgbà ìjòyè bá rí jó, wọn kò lọ sílé Olúbàdàn. Kì í sábà síbi tí mọ́gàjí bá ti mójúṣe rẹ̀
kó jẹ́ pé wọ́n mọ̀ kóra wọn lọ tọlọ́pàá mọ́gàjí ni wọ́n mọ̀ ṣàwọn ètò yẹ kó ṣe. Gẹ́gẹ́ bí ti àárín ìlú àpapọ̀ gbogbo àwa mọ́gàjí ìpínlẹ̀ ìbílẹ̀ kọ̀ọ̀kan tó jẹ́ local government kọ̀ọ̀kan ni àwọn mọ́gàjí ti ń ṣe mítìnì láti rí pé wọ́n fi ọwọ́ sowọ́pọ̀. Ẹni tó wáyé pé ní tó ń ṣẹlẹ̀ lágboolé rẹ̀ àbí ládùúgbò rẹ̀ tágbà rẹ̀ ò bá ká, àwọn mọ́gàjí tó kù wọn ó pa ọ́ pọ̀ pẹ̀lú rẹ̀ láti mójútó kí àlàáfíà lè bá àjọba. Tó bá jẹ́ pé ní àpapọ̀ tápá àwọn ò bá ká, wọn ó gbé wá sí ìpàdé àgbà tá à ń ṣe ní nímọ̀pọ̀ nírú ètò àṣẹ lónìí ìjọ́mẹ̀ẹ́dógún ni à ń ṣe. Eléyìí ló fà tá a fi ní ààrẹ, torí gbogbo àwọn local government yẹn ló ní alága. Ìpàdé àpapọ̀ ló fi jẹ́ pé ààrẹ la máa ń lò láti fún ẹni tó bá jẹ́ aṣáájú wọn. Yóò dẹ̀ jẹ́ ẹni tó di rírírí tó mọ ọ̀tún yàtọ̀ sí òsì la máa fi ń jẹrú ààrẹ tí àwọn mọ́gàjí fi mí jẹ. Nítorí ìdí eléyìí ojúṣe mọ́gàjí pọ̀. Tí a bá ń ṣe bó ti tó àti bó ti yẹ, ìlú ó mọ̀ rójú, ìlú ó mọ̀ dẹ̀rọ̀. Ṣùgbọ́n ètò ṣe pàtàkì ni pé àwọn bàbá wa tí wọ́n ṣáájú wa wọ́n ti ní wọ́n ṣe gbogbo ètò bó ti tó àti bí ó ti yẹ. Gbogbo ètò ààbò ní o, ètò pé àwọn ìyálọ́jà ní o, ládùúgbò bí wọn tó bá jẹ́ pé ó bá bọ́ sí tí wọ́n ní ọjà ń bẹ̀, ojúṣe wọn ni. Àwọn ọjà kéékèèké ojúṣe mọ́gàjí ni. Kí ló ṣàròjú torí pé etí ọba ń lé etí ọba lóko ọwọ́ mọ́gàjí ló wà. bẹ́ẹ̀ báwo la ṣe yan àwọn aṣíwájú láàrin àwọn mọ́gàjí? Ẹ ṣe bá ṣe máa ń yan àwọn aṣíwájú ni pé àwọn tó bá ti rí ìrírí ní inú mọ́gàjí tó ti darapọ̀ mẹ́gbẹ́ ó kéré tán tí ilẹ̀ ti ta sí bóyá bí ọdún 5-6 tó ti mọwọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì ni wọ́n yàn. Ó sì ní àǹfààní àti lo ọdún 4. Lẹ́yìn ọdún 4 lórí ipò wọ́n lè tún yàn ní ìgbà míì láì jẹ́ kó lo ọdún 8. Lè ti jẹ́ pé ó ṣeé ṣe láàrin ọdún 8 yẹn kóun náà ti rí oyè jẹ nílùú Ìbàdàn. Bí ò bá dì rí oyè jẹ yóò ti wá wà ní ẹgbẹ́ mọ́gàjí àgbà torí pé kí ni ó ti ní ìrírí àti òye. Òyìn ní wípé láàrin mọ́gàjí a tún ní mọ́gàjí kékeré, a ní mọ́gàjí àgbà. Bò sí ẹ̀jẹ̀ mọ̀ pé seniority wà ní gbogbo nǹkan. A lè fi ọlọ́pàá tó wọ iṣẹ́ lónìí káfíwé tó ti wà mẹ́lẹ̀ ọdún 5 yóò mọ òfin àti ìlànà tó gbé dání. Ẹ ṣeun púpọ̀. Ẹ jẹ́ ká wá bọ́ sí bíbọ́ sí igun àkàbà àtijọ́yè Olúbàdàn kan. Ṣé ẹ mọ̀ wípé àti igun kìíní àti igun kejì jagun ló bẹ̀rẹ̀ rẹ̀? Bẹ́ẹ̀ni. Báwo ni àwọn ṣe mọ ibi tí ó tọ́ fún mọ́gàjí kọ̀ọ̀kan láti bọ́ sí pé mọ́gàjí yìí o, báwo ni wọ́n ṣe lè tọ́ka pé ti ọ̀tún ni ó bá lọ àbí ti balógun? Ẹ ṣe eléyìí ò ní pé à ń yan ibìkan ní pọ̀sìn. Lóòótọ́ nínú ẹgbẹ́ mọ́gàjí tí a bá wá wọ ẹgbẹ́ mọ́gàjí tí wọ́n bá ti béèrè gbogbo àwọn béèrè ní ọwọ́ oníkálukú tán pé ò gbọ́dọ̀ gbalẹ̀ tí àwọn bàbá rẹ̀ ti ta o, ò gbọ́ ọmọ dàdúgbò láàmú tán ti kì í lọ. Tí ó bá di pé ẹnìkan gbéṣẹ̀ nínú àwọn olóyè tí ààyè bá ṣí sílẹ̀, àìdá ẹgbẹ́ balógun ni o àbí ẹgbẹ́ ọ̀tún, ibikíbi tí kádàrá rẹ̀ bá wà ló ti lè jẹ oyè. Kì í ṣe pé lágbájá gbọ́dọ̀ yà sí apá ọ̀tún àbúrò yà sí apá àlàáfíà. Bí ààyè bá ṣe ṣí sílẹ̀ ni wọ́n ṣe ń bọ́ sórí oyè. Fún àpẹẹrẹ láàrin ọ̀tún Olúbàdàn tí ọba Olúbàdàn kàn lónìí báyìí, nígbà tí bàbá wa tó wà lọ́tún tó bá ti bọ́ sórí Olúbàdàn, àwọn tó wà lẹ́yìn wọn ó sùn. Tí a bá lè ṣe ìwúyè nísìnyí bóyá bí oṣù kan àbí méjì sísìn tí a bá ti gorí àpèrè, oyè jagun ó sílẹ̀ ní láàrin ọ̀tún. Oyè jagun tó ṣí sílẹ̀ yẹn ẹni kádàrá ẹ̀ bá sọ pé ní òmu òní òmu náà mọ́gàjí. Mo fẹ́ bèrè ṣé ẹ mọ̀ wípé ní ti àwọn olóyè àgbà a ti mọ̀ wípé bí ẹnìkan bá ti sún síwájú ẹni báyìí ni ó tẹ̀lé. Ṣé nínú ipò mọ́gàjí ààyè ti wà ń bẹ̀ láti mọ̀ wípé bí ààyè bá ti ṣí sílẹ̀ ẹni báyìí ló kàn? Nínú ipò mọ́gàjí kò sí ààyè ń bẹ̀, kò sí ààyè fún wọn. A ṣe ń fẹ́ jẹ́ kí àwọn àbáwọ́ mọ̀ pé kí wọ́n fún àwọn mọ́gàjí láàyè láwọn tó jẹ́ pé wọ́n ti pẹ́ tí wọ́n ti jẹ mọ́gàjí tán ti ṣe dáadáa ní àárín ìlú, kó má jẹ́ pé ọ̀rọ̀ olówó ni wọ́n fi máa bọ́ síbẹ̀. Torí inú mi dùn púpọ̀ bí ẹ ṣe sọ ó ti yé olóyè èèyàn
tóbi níwọ̀n bàgbà tí ààtò ti wà tí oníkálukú sì ti mọ ipò rẹ̀ ní ti àwọn olóyè àgbà pé bí ẹ̀kẹfà bá ti sún bí ìkarùn-ún bá ìkẹrin bá ti sún síwájú ìkarùn-ún ó tẹ̀lé pé bí ti Mogaji náà ṣé bí ààyè ìjagun bá wà àti mọ ẹni tí yóò bọ́ síbẹ̀ ẹ ṣe wá máa rí yín bá. Gẹ́gẹ́ bí àgbàlagbà ìlú kí ni nǹkan tí ẹ lè sọ lórí ọ̀rọ̀ ààbò ṣe mọ̀ pé ó wá pọ̀ lára ń tẹ́ ẹ tẹnumọ́ nígbà tá à ń sọ̀rọ̀ nípa ojúṣe Mogaji pé ààbò ìlú ààbò àwọn kí ni ìgbésẹ̀ tí ẹgbẹ́ Mogaji ń gbé lórí ọ̀rọ̀ àlàáfíà àti ààbò ìlú. ẹ ṣe ìgbésẹ̀ tí ẹgbẹ́ Mogaji ń gbé lórí àlàáfíà àti ààbò ìlú ní ẹnu bí oṣù bíi mẹ́jọ sísìn ó ti yàtọ̀ sí ìgbésẹ̀ tí wọ́n ń gbé tẹ́lẹ̀. lálàkọ́kọ́ ẹ rí i pé Ìbàdàn padà àwa tá à ń gbé bẹ́ẹ̀ la padà nípa pé gbogbo àwa òbí ní bàbá ni o àti ìyá ni o àsáré ẹ̀yìn ọ̀la wa àrí owó là ń sá. tójúṣe tó yẹ kíjọba ṣe ń bẹ́ẹ̀ tí ò ṣe o ṣùgbọ́n ètí àwa òbí tí à ń ṣe tó burú jù ló pọ̀ jù. fún àpẹẹrẹ ní ayé àtijọ́ wọn ò ní ẹnìkan ló máa ń bímọ nílé ńlá ìgbẹ̀yìn ló máa ń wò léè tó túmọ̀ sí pé tí ọmọ bá ṣe tí ò dáa ẹnikẹ́ni tó bá kẹ́fìn rẹ̀ ni ó bá wí tí àwọn tó bí òsì ní tiẹ̀ béèrè ẹ wo àsìkò tá a wà nísìnyí tí ọmọ bá ṣe tí ò dáa léèwé àti rí ìyá àti bàbá tó yẹ pé wọ́n kó tọ́ọ̀gì lẹ́yìn tẹ́ lọ ká tíṣà mọ̀ pé torí pé ó nà ọmọ wọn níbi tó yẹ pé láyé àtijọ́ ìyá àti bàbá wọn ò mú ọmọ lẹ́yìn tíṣà ní ẹrù jẹ̀jẹ̀ fún àwọn ọmọ tọmọ kan bá jẹ́ pé àfẹjọ́ sun tíṣà yín ó lè má jẹun alẹ́ sùn tí tẹ́rù ó máa bà á àmọ́ ní ìsìn kọ́ torí pé kí ni àwọn òbí fúnra wọn ti ọmọ lẹ́yìn àẹ̀dẹ̀ tí ọmọ lẹ́yìn ọjọ́ ọ̀lẹ ni la fi ń tàfàlà nígbà tí apá ò bá ṣe é gbé tẹ̀sí ò ṣe é gbé kì í ṣe ń pa pé èèyàn kú nìkan o torí pé kí ni ẹ lè ní òkè tí ọmọ 20 ọdún lè gùn kẹwàá ní bàbá 50 bàbá 60 kó wá gùn bó bá fagídí kùn òun náà mọ tí òun yìí kín nítorí ìdí eléyìí ló wá mú wa dìde ẹgbọ́ tí wọ́n ń pariwo bí oṣù 6-7 sẹ́yìn pé ẹ̀yin Mogaji Ìbàdàn kí lẹ̀ ń wò àwọn kan jà ń bẹ̀rẹ̀ àwọn kan jà ń dúgbẹ̀ àwọn ọmọ yín ni ọmọ mélòó la wá bí tó wá di pé sáà ń bímọ káàkiri ìgboro ni àwa náà láti wá jókòó mú láti fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ Mogaji wa kan tí Ọlọ́run dá lọ́lá tí ọ̀rọ̀ oyè jíjẹ ò sì jẹ́ lógún bí ó jẹ́ pé ọ̀rọ̀ àlàáfíà ìlú yìí ló jẹ́ lógún tẹ́bí kò sí iye tí wọ́n lè ta oyè ìjọ náà lọ́run ní àsìkò tí à ń sọ yìí tọ́lọ́run ò bá fún ní ìkápá láti rà ẹni tí mò ń pèrè ẹ̀ tí mò ń dákọ̀ ní Mogaji Olúgadé tó jẹ́ ẹnjìníà Dọ̀tun Sànúsí Ìlàjì fáwọn la máa ń pè òun ló wá dìde pé ẹ̀yin Mogaji ẹ̀ ń wòran ni àwa náà wá jẹ́ òye pé ijó ń bẹ nínú arọ ẹsẹ̀ ni ò jẹ́ ètò ààbò ó ní ìdìdánwó ètò ààbò ó nídìí kí èèyàn mọ àwọn agbófinró torí pé kí ni agbófinró ò gbà pé kẹ́nìkan wá máa ṣiṣẹ́ ẹ̀hún àfẹnitẹ́ ẹ bá fẹ́ ràn án lọ́wọ́ eléyìí la ṣe wá pé gbogbo àwọn Mogaji wa jọ lọ́tún àti lósì tá a wá ṣèpàdé bàbá kábíyèsí àná kí Ọlọ́run bàbá fọ̀run kẹ́ wọn nígbà tó ń pè pàdé bàbá ló ń fa àṣẹ pé ẹ̀yin Mogaji ẹ lọ àdúgbò yín ẹ lọ mọ́ mójútó ètò ààbò bẹ̀ eléyìí la ṣe wá dá ẹgbẹ́ àwọn aràn ọlọ́pàá lọ́wọ́ lórí àti mójútó ààbò ìlú tí àwọn ọlọ́pàá náà sì mọ̀ nípa ẹ̀ tẹ́ pé bí wọ́n bá ń jà níbì kan àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọ tí àwọn ọlọ́pàá ti mọ̀ wọ́n lọ bá a ṣe ń bẹ̀ àṣìṣe tó tó àti tí ó yẹ ẹ rí i pé wọ́n láti bí ọdún bíi 12 nílùú Ìbàdàn kò sí ọdún kérésì àbí ọdún ńlá kan tí a ní gbọ́ pé wọ́n para wọn o wọ́n ṣara wọn ládàá o ṣùgbọ́n pẹ̀lú àṣẹ ọlọ́ọ̀bá ní ọdún yìí Ọlọ́run jẹ́ kí irú eléyìí ó ṣẹlẹ̀ pẹ̀lú àmójútó àwọn ọmọ láti fàṣìkò ìdúpẹ́ lọ́wọ́ àwọn agbófinró wa bá a ṣe ké gbàjarè náà làwọn náà gbà wá wọn nígbà tá a ṣetán láti túlù wa ṣe àwọn náà ṣetán láti ràn wá lọ́wọ́
mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo àwọn ọlọ́pàá àánú àtàwọn agbófinró, àwọn DSS, àwọn àmọ̀tẹ́kùn, àwọn civil defence, gbogbo alájọ fọwọ́sowọ́pọ̀ tó jẹ́ pé ìlú ìbẹ̀rẹ̀ sí túbà, ó bẹ̀rẹ̀ sí túṣẹ́. Bàbá tó sì ń bọ̀ lórí ìdí náà àti gbogbo àwọn ìgbìmọ̀ wọn náà ti pé pẹ̀lú àṣẹ lọ́wọ́ báwọn àti lórí àpèrè ní tí ó kọjá àwọn lógún ni pé kí ìlú Ìbàdàn kó wà lálàáfíà, kó mọ̀ sí òòlè rìn lọ́sàn-án òòlè rìn lóru. Nítorí ìdí eléyìí a ti sọ fún àwọn Mogaji wa pé ìwọ tó wá bá ládùúgbò kan tí wàhálà bá ṣẹlẹ̀ tó o bá ké gbàjarè tápàrí ò bá ka ìwọ ló dáhùn fún o. Gbogbo àná sì ti gbà níṣẹ́ ẹ̀rí pa gbàtẹ́ dé lónìí ẹnu pàdé lè bá wa ní ọjà tí ìdáyín lò ẹ̀rọ àwọn bàbá tó jẹ́ pé láti àárọ̀ láti bẹ̀rẹ̀ kò sí nǹkan méjì tá à ń ṣe ń bẹ ọ̀rọ̀ ìlú náà là ń sọ ń bẹ bí ó ṣe tùbà bí ó ṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run bá ìlú wa ó tùbà yóò túṣẹ. àmín àṣẹ Ìdùmarè. ẹ ṣeun púpọ̀ àmọ́ rí yín bá bàbá. àmín. ká tó wá máa lọ kí ni ìmọ̀ràn tí ẹ ní fún àwọn ará ìlú? Ìmọ̀ràn tí mo ní fún àwọn aráàlú ni pé kán dákun ká mọ̀ torí pé alẹ́ òde àkábàárọ̀ jẹ́, torí pé téèyàn bá jẹ́ ẹni tí ó mọ̀ pé ọjọ́ kan ọjọ́ kan á lọ jábọ̀ fún Elédùmarè tó dá wa wá sílé ayé, yóò fi ìwà rere kọ́ ọmọ rẹ̀, yóò fi ẹ̀sìn Ọlọ́run Ọba yóò fi kọ́ ọmọ rẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó yàyàkuyà lónìí èyí tó pọ̀ lọ́wọ́ òbí ló wà ń bẹ̀. Mo sì fẹ́ rọ àwa tá a jẹ́ ọkùnrin ọ̀dọ́ langba tí a sọ pé ọmọ la fẹ́ àfẹ́ ya rẹ̀, torí pé ọkùnrin ò lè dá ọmọ tọ́ àfi kí àwọn méjèèjì jọ pawọ́pọ̀ láti mójútó ọmọ. Òsìsí wàhálà tó ń ṣẹlẹ̀ ńlùú ni pé kò sẹ́ni tó fẹ́ dúró ní sùúrù lérè mọ́. Ọlọ́run ṣògo ńlọbìnrin ń lọ kí wọ́n padà sí tí àwọn ìyá wa ń ṣe níjọ́ kìíní àná tí àtúbọ̀tán wọn fi ń dáa, tí wọ́n fi jẹ́ pé àwọn ọmọ wọn yàn tí wọ́n yanjú kó ká kú sì gbà bí tí Ọlọ́run bá kọ fún un kó má wà wàkúwà. Torí pé kí ni béèyàn bá gbádìí ẹ̀gùn iye tí ó yé òun ni ó yé. Mo bẹ̀ wá gbogbo wa la ní iṣẹ́ láti ṣe nílùú yìí. Tá a bá níjọba tá à ń pé jòyè tá à ń pé Mogaji à ń tẹra wa jẹ ni. Àwa fúnra ara wa ni ká mójútó àwọn ọmọ wa, ká sì ran àwọn akẹ́kọ̀ọ́ wọn àwọn olùkọ́ wọn lọ́wọ́. Káà náà sì máa lọ síbi ilé ìwé tá a bá fọmọ sí lóòrèkóòrè láti lọ mọ wò wọ́n, torí àwọn ọmọ sìn wọ́n mọ̀ jẹ́ Musa nínú ilé tán bá bọ́ ọ̀tá tán ìwà fìrà náà mọ̀ Ọlọ́run ní sọmọ wa lọ́mọ kọ́mọ o. Olúwa ó sì wà pẹ̀lú yín. Ẹ̀yin tẹ́ wá gbóhùn wa nílẹ̀ àdúpẹ́ pọ̀ lọ́wọ́ iléeṣẹ́ yín. Àánú Ọlọ́run wa yóò wà pẹ̀lú yín. Ìlú Ìbàdàn ò ní bàjẹ́, ìlú ẹnìkọ̀ọ̀kan ò ní bàjẹ́, àtúbọ̀tán ẹnìkọ̀ọ̀kan wá wà dáa. Ṣùgbọ́n ìrònú tí mo fẹ́ ká mọ̀ ni pé ká tó sọ kò lu ọmọ ẹyẹ ká fi rọra wò nítorí ò bá jẹ́ gbà mọ̀ ṣe sọmọ nìkejì rẹ mọ̀ sì ní kẹ́ni mọ̀ ní gbogbo wa láṣẹ oríire o àtọmọ wa o. ẹ bá a dárúkọ yín lẹ́ẹ̀kan sí i. Èmi ni Alhaji Asimiyu Adepoju Aríọrí Mogaji Ariori Olóríṣà-ipetu lọ́jà Òkè-Àdó Ìbàdàn, ààrẹ gbogbo Mogaji ilẹ̀ Ìbàdàn láti ilé àtòkò. Ẹ ṣé àdúpẹ́ o. àdúpẹ́ mú kọ́sà. ìṣẹ̀dálẹ̀